ewé igi ànàmọ́ ilé lọ rè wá bàbá mi wọ́n mọ̀ pé káwọ́ lọ wá igi ìtàkùn ànàmọ́ ẹ wá fi sí ojú ọlọ ẹ̀gún ṣùṣùṣùṣùṣùṣù mirror glass tá a máa wò èyí táwọn èèyàn ti lò lórí tó ti fọ́ tẹ́ ẹ wá rí ihe ńlẹ̀ẹ́lẹ̀ èmi náà rè dúdú wù mí funfun wù mí ìyíjọ yìí tọ̀húnjọ yìí là á wo rẹ nínú dígì ìyẹn wo rẹ láwòsànkún àwòrán yìí là á wo rẹ ni. Ó lágbára a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé tí ẹ ti ń wò wá iṣẹ́ tẹ́ ẹ wò tán tí bàbá rọ aṣọ yẹn ń la fẹ́ fi hàn yín ìwọ lè máa wò pé mo ti gbọ́ rí reality a fẹ́ ṣe bí bàbá ṣe sọ gẹ́lẹ́ ẹ má gbàgbé ẹni tí bàbá ti sọ bàbá ní ewé ànàmọ́ náà ló ń wò yẹn wọ́n sọ̀rọ̀ nípa iṣu ànàmọ́ òun náà ló ń wò yẹn wọ́n láàgùn àbí bẹ́ẹ̀ kọ́ ni kíní kan ló le jù níbi bẹ̀ òun náà ni mirror ojú ọ̀nà tún wá easy láti rí fún wọn tó bá fẹ́ rí ẹ̀yin tẹ́ wà lóyìnbó ó easy fún yín ó kàn lè mọ easy lọ́pọ̀ ṣùgbọ́n àwọn táwa Nàìjíríà wà easy ká lórí àtàn àtàbá lórí àtàn sí wọn ó dà rẹ̀ sórí àtàn ni ṣé nǹkan ò fọ́ sí gíláàsì ò fọ́ ni ṣé wọn ó dà sí orí àtàn ni nítorí tí máa rí gangan nìyẹn èyí ká wá ṣe bí bàbá ṣe sọ kì í ṣe pé wàá ṣe lónìí wàá dẹ̀ fẹ́ lè lónìí o rárá o fídíò tá a fẹ́ fi hàn yìí bí ọ̀sẹ̀ kan òun la fi àkọ́kọ́ sọ pé wàá kọ́kọ́ tí ó gbẹ ìwọ tó o bá lè ṣe láàrin tá a fẹ́ ṣe yìí ìwọ kankan sí wa owó kékeré náà la máa gbà ní ọwọ́ ẹ̀ nọ́mbà ti tèmi gangan òun ni kọ mẹ́sẹ̀gì àbí kọ́ máa pe bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ ká ṣe báyìí ẹ ká sáré lọ wò ó bí bàbá ṣe sọ bá a dẹ̀ ti fẹ́ sí kíni bá a ti fẹ́ sí. bí ẹ bá ti bá àánú Ọlọ́run pàdé ewé igi ànàmọ́ ilé lọ rè wá bàbá mi wọ́n mọ̀ pé káwọ́ lọ wá igi ìtàkùn ànàmọ́ iṣu ànàmọ́ tí wọ́n ń ṣe ọ̀dùnkún bá wá dásìkò tí ò sí àbí wọ́n tó ò sí níbi tí o ti lè rí ewé rẹ̀ wá ànàmọ́ iṣu ànàmọ́ tìbílẹ̀ ẹ wá fi sí ojú ọlọ ẹ̀gún ṣùṣùṣùṣùṣùṣù ẹ sá kọ́gbẹ́. bí tá ti sá ńlọ́wọ́ yẹn ó ti wá gbẹ ó ti rí bó ṣe gbẹ. tó bá ti gbẹ tán ẹ lọ kó ṣe lúbúlúbú. wọn nìyẹn wọn tún wá tún gún lódó pàpàpàpà. ó ti kúnná ó ti rí bó ti kúnná. bó o ní lílo rẹ̀ téèyàn fi máa bá àánú Ọlọ́run pàdé tọ́ pé gbogbo ohun téèyàn bá rí báyìí téèyàn bá ti fojú kẹ́ báyìí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ èèyàn ni tẹ́ bá ti ṣàtọ́gbẹ tán mirror glass tá a máa wò èyí táwọn èèyàn ti lò lórí tó ti fọ́ tẹ́ ẹ wá rí ihe ńlẹ̀ẹ́lẹ̀ gíláàsì tá a máa wò tọ́ pé téèyàn bá wò rẹ̀ báyìí èmi náà rè dúdú wù mí funfun wù mí ìyíjọ yìí tọ̀húnjọ yìí là á wo rẹ nínú dígì ìyẹn wo rẹ láwòsànkún àwòrán yìí là á wo rẹ ni pẹ̀lú ògùn Ọlọ́run bí èèyàn bá ti lè lo kínní àwọn èèyàn máa rí ní pé ẹja ṣe lágbájá láàánú ẹ mọ̀ wáyé wá jókòó báyìí bí wọ́n bá ń yọ gbogbo fáìlì yẹn dànù wò ní yọ tí ẹ dànù tá a bá ti mú gíláàsì tá a rí he níwọ̀n á lọ òun náà yóò kùnà. mirror tí wọ́n mú lẹ́sẹ̀ ọ̀nà tá a rí yẹn òun náà lọ́wọ́ yẹn wọ́n ti rí bọ́ ṣe mú yẹn ó yẹ tún gún òun náà. a wàá dà mọ́ iṣu ànàmọ́ tá a ti sátọ́ gbẹ táyà bá rí wí ànàmọ́ á fi kún oríṣìí mẹ́ta ni àmọ́ bẹ́ẹ̀ yàn bá rí wí ànàmọ́ tẹ́ ẹ̀ bá ti rí wí ànàmọ́ ẹ yáa rí pé ànàmọ́ ìbílẹ̀ lẹ́ lò àwọn pupa tí wọ́n pupa ànàmọ́ ìbílẹ̀ lẹ́ lò ẹnìkan foyín sẹ́nu kó rojú àìfoyín sẹ́nu ká sétọ́ ẹnìkan foyín sẹ́nu kó pòsè dúdúdúdú là bá ń lé olóyin ẹ wàá foyín sí mọ́nàmọ́ná là wíran oyin mọ̀nàmọ́ná là wíran yọ kì í ṣe ká ẹ pọ́ fọ́ rẹ o kò ní ọ́ fọ́ o wọn kàn ń ṣàlàyé kó lè yé yín ni pé gbogbo nǹkan Yorùbá ló lórí kì ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ni mo ti kà á lẹ́hùn ewé ànàmọ́ iṣu ànàmọ́ gíláàsì tó fọ́kù tá a bá ti lè lọ tá a bá ti lọ mí gbogbo ẹ̀ tán báyìí inú oyin láwàá dà sí tá a bá ti wá dà sínú oyin á wàá bu iyọ̀ síbẹ̀ díẹ̀ sí tá a bá ti rúkọ̀ báyìí èèyàn máa fi kálá láàárọ̀ èèyàn sì máa bá àánú Ọlọ́run pàdé gbogbo tó bá dé wọn máa nífẹ̀ẹ́ rẹ̀ ni. ṣé wọn náà ti rí bẹ́ẹ̀ yẹn iṣẹ́ tí bàbá wa sọ n tó ti wá dáa jù náà ni pé kéèyàn kú téèyàn bá ti lò tán oyin tó wà oyin yẹn ò pọ̀ oyin yẹn ló wà ní bíbí
wá ṣe báyìí ó ní ètò kúnná bíbẹ̀ ó ní á wá dà sí tó kúnná yẹn á dà sí ó ti tó bẹ́yẹn ẹ má gbàgbé mírọ̀ ojú ọ̀nà ó ní tá a ti gún tó náà ti kúnná ó ní òun náà á kú ó ní á fi díẹ̀ ni kò gbọ́dọ̀ pọ̀ jù ó ní torí ike tá a lò ẹ ti rí bẹ́yẹn ó ní yẹn bẹ́yẹn iyọ̀ ó ní ìsebẹ̀ ó ní á wá fi díẹ̀ á fi sí ó ní á fi sí àbá wa sọ wípé àbá wa Sùlẹ̀mọ́ làwa àlẹ̀gbẹ́jì Ògbómọ̀ṣọ́ wọn láwa sí kíni wọn láwa rò papọ̀ yẹ ká rò papọ̀ ó ní. Ó yẹ kó yin yẹn ó yẹ kó pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n kò mí ó ní tó ti rí báyìí mo gbàgbé tí wọn náà bá nídìí ẹ̀ àlebẹ́ ṣe o kàn sí àbá wa Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àbí kí wọn náà ọ̀dà fún báwo ni àbá wa sọ pé a máa lò ó ní ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó tẹ́ nídìí ẹ̀ ó ní n ló ti délẹ̀ yìí ṣé ọ̀nà tí ọ̀rẹ́ pé kì í ṣe iṣẹ́ ọjọ́ kan ànàmọ́ yẹn ẹ rí i pé akọ́kọ́ mú agún ṣùkùṣùkùṣùkù nígbà tá a gún tán a sá nígbà tó gbẹ ń la ẹsẹ̀ lọ́yìí ó ti rí bẹ́ẹ̀ yẹn báwo wá nílé rẹ̀ àbá wá ní láràárọ̀ ìka kan á fọwọ́ kan báyìí ó ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n láwàá lára Ẹ̀yọ́nú Àwọn Àgbà lèmi náà ti lò yẹn bí àwọn náà nídìí ẹ̀ òní o ẹ káwọ́ padà sí wọn náà ti rí bí bàbá ti wá bí wọ́n ṣe sọ wọn náà láti kí ni wọn náà láti sí yẹn ìwọ náà òbí tọ́dún ikú sí i ọdún ìmọ̀ ti fẹ́ parí láti January títí di àsìkò kí ni ìwọ náà rí gbèsè oòrùn tó wà lé òkè yìí ó sì ta aṣọ gbè ìwọ náà lè ọ́dà àbí kí ìwọ náà wá sọ́dọ̀ àbá Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ kí ìwọ náà wá tọ́jú ibi tọ́dún ikú sí i mọ̀ yẹn kéèyàn kan wá láti ìlú òyìnbó kó fi dọ́là kó fi gba girlfriend díẹ̀ sọ pé ó ṣeéṣe pé ẹni tó ti ṣiṣẹ́ tó wà ń lo òyìnbó àbẹ́ni tó wà ń lu òkè tó wà lẹ́kọ̀ọ́ ó lè kó wà kó fi gba girlfriend tiẹ̀ ó parí nù àbí kó fi kọ́mọ ọlọ́mọ kó dọ̀mọ tiẹ̀ ìwọ náà kàn sí bàbá wa Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì ẹ̀yin tẹ́ ẹ pé ẹ ń pe bàbá àbó òpìkì kọ́ ẹ ti kéde kan àbó òpìkì kọ́ mo sọ fún yín tẹ́ ẹ bá ti gbéra ẹ kàn sọ̀kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ bá sọ̀kalẹ̀ bí kíbi tẹ́ bá ti sọ yín lọ́kàlẹ̀ ẹ wá dọ̀ ọ̀kadà dúró ẹ wá sọ fún ọlọ́kadà pé ẹ lọ sọ́dọ̀ Alhaji Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọn á gbé ẹ mú wà lọ́jọ́ Thursday ẹ dẹ̀ mú wà lọ́jọ́ Friday ìwọ náà wá ṣàlàyé àbíṣẹ́ tí a ṣe kọjá yẹn ìwọ náà ti rí ewé ànàmọ́ ní ẹ̀yìn náà pé ẹ̀ẹ́dẹ́ ewé ànàmọ́ ẹ̀ẹ́dàmọ̀ mo nìyí o ewé ànàmọ́ àti parí iṣẹ́ ewé ànàmọ́ ó wá ku bomubomu èso bomubomu àti ewé rẹ̀ wọ́n tọ́ pé ọ̀dà bomubomu mọ̀ mo ní o oyún tí bomubomu bá bí iṣó ló fi ń ṣó èso bomubomu ni ewé bomubomu ni akọ ìbẹ́pẹ ìtànà rẹ̀ ẹ ká wo akọ ìbẹ́pẹ ẹ ká wo ìtànà rẹ̀ iṣẹ́ tó bọ̀ lọ́nà tó kù tá a fẹ́ ṣe tí bàbá wa sọ òun nìyẹn ṣùgbọ́n tẹ́sí tá a ṣe sí ànàmọ́ tá a ṣe kọjá yìí tí wọn náà bá nífẹ̀ẹ́ sí message number yìí 081 3612 3333 bóyá wọn náà nífẹ̀ẹ́ sí a lè bù díẹ̀ fún ẹ kí wọn náà fi oyin kí wọn náà fi lò àbí kọ́ máa lọ sọ́dọ̀ wa Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ share program yìí ẹ share ẹ pín káàkiri ẹ dẹ̀ follows adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a wọ 3000
followers 3,000 followers kì í sọmọdé adúpẹ́ lọ́wọ́ yín a ti celebrate ẹ̀ àwọn èèyàn pè wọ́n dẹ̀ gba wọ́n jẹ ẹ̀bùn tá bá wọ 400,000 followers táwọn 500,000 followers ẹ wò kò easy o ẹ lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV ẹ dẹ̀ mọ́ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó tẹ́yin náà nídìí tẹ́ ẹ̀ lè ṣe àwa lè bá yín ṣe iṣẹ́ tó wá fẹ́ ká bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa àwọn máa bá ṣe kíni àwọn máa bẹ́ẹ̀ ṣe ẹ mẹ́ẹ̀ká àwọn ẹni ẹlẹ́ni ẹ mẹ́ẹ̀ká máa jẹsẹ̀ wa tí wọ́n wá lọ lé ewé yamayama ẹ ti rí àmọ̀ọ́mọ̀ fi hàn wá ká ṣe kẹ́dẹ̀ rí bó ṣe rí orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ wa ibi tọ́dún ikú sí ìwọ náà lè soríire ibi tọ́dún ikú sí ọ lè soríire kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ dókítà ni is a doctor is a herbal doctor ni oníwòsàn ara irú àìsàn wo ló lè máa ṣèwọ ìwọ kàn sí bàbá wa ìwọ tó ní heart problem kàn sí bàbá wa ìwọ tó ní stroke kàn sí bàbá wa ìwọ tó ní tọ́ ṣúgà kàn sí bàbá wa ìwọ tó ní ìfúnpá gíga kàn sí bàbá wa ẹ wo ó tún dìgbà míì tá a tún pàdé níbi ewé blombomu àti èso blombomu thank you very much iṣẹ́ yìí ni àṣírí bíbò ọlà ńlá.